Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ kú dédé àsìkò gbogbo ojú tó láǹfààní àti máa wò mí àti gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi ṣe dáadáa labayin. Lórí gbogbo awuyewuye tó ń lọ lọ́tùn lósì lórí ẹ̀rọ ayélujára. Mo ń fi àkókò ìbẹ̀ Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ àti Olúfimọ fans worldwide. Látorí President Alhaji wa Waheed Aṣojú àti Olúfimọ Royal Parliament. Látorí Alhaji wa Lajero Onírinlájà. Alhaji wa Lukman Situ Sangalo. Alhaji Luku Bansin. Alhaji Akilapa. Alhaji Ọlọ́runwà, Alhaji Saina Sango, Alhaji Ọpẹ́ Lótò, wọ́n pọ̀ tí mi ò lè dárúkọ tán àti gbogbo Olúfimọ worldwide pátápátá. Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ bàbá ẹ dáríjì mí, ẹ foríjì mí, mo fọlá àyà tó bí yín bẹ̀ yín, ẹ dáríjì mí, mo fọlá bàbá tó bí yín tó sọ lọ́kọ yín wá sáyé mo fi bẹ̀ yín, ẹ foríjì mí, mo fi ẹlẹ́dàá yín gangan mo fi bẹ̀ yín, ẹ foríjì mí, mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín, ẹ foríjì mí, ẹ rí nírí pé ó ti wà nínú àkọọ́lẹ̀ ipe irú àkókò báyìí nǹkan báyìí máa wáyé, ó ti wà nínú challenges tẹ́rì látara mi, ó dẹ̀ ti wà nínú challenges tẹ́mi náà ó rí látara yín. Ẹ jọ̀ọ́ ológo ni olókìkí ni ògo yín ò ní wọ mi, ògo yín ò ní wọ ọ̀kùn, ẹ ní dológo àná, ẹ ní wálẹ̀ lágbára Ọlọ́run ọba, ẹ ní ṣubú ẹ̀mí, ẹ ní ṣubú ara àti gbogbo àwọn olólùfẹ́ yín jákèjádò gbogbo àgbáńlá ayé àti ẹbí àti family. Ẹ foríjì mí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹnìkan kò force mi fúnra mi ni mo jáde ni mo wá ṣe fídíò apology fúnra mi ni ó tọkàn mi wá, mo fi Ọlọ́run bá tó lẹ̀mí mi búra. Ẹ dáríjì mí, ẹ foríjì mí. Alhaji King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀, ẹ mọ̀ mí dáadáa, ẹ mọ̀ pé ọmọ tó lóyà tán ni. Voice record yín tí mo ní lọ́wọ́ mo máa ń tún gbọ́ pé ṣé mi náà máa di ẹni tí ọkọ ń bá Alhaji Saheed Osupa sọ̀rọ̀ báyìí, mo máa ń fi múná ara mi dùn ni o. Ẹ foríjì mí o, mi ò tiẹ̀ lérò wípé nǹkan báyìí lè ṣẹlẹ̀, ipò máa di nǹkan tí màá fi sọ pé mo fẹ́ fi máa bá yín jà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àti tànábì mo fi ẹlẹ́dàá yín bẹ̀ yín tọkàntọkàn ni mo fi wá ṣe fídíò apology yìí o nítorí Ọlọ́run àti tànábì. Ẹ jọ̀ọ́ ẹ ní ṣubú ẹ̀mí, ẹ ní ṣubú ara, ògo yín ò ní wọ mi, ògo yín ò ní wọ ọkàn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo àwọn tẹ́ ẹ gbà fún nínú ayé mo fi bẹ̀ yín. Alhaji Saheed Osupa gbogbo tó ṣẹlẹ̀ yìí ó yé Ọlọ́run ó ti wà nínú àkọsílẹ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ní àkókò báyìí ní ìgbà báyìí. Mo rántí ìgbà tí èmi àti Alhaji Oríyọmí Hamzat ti ríra, wọ́n ní àfáàsùn náà ó ti wà frustrated, àwọn gan sọ fún mi ẹ mọ̀ kọ́ lóun ṣàánú ni gbogbo nǹkan yẹn náà ni mo pé kí n bá yín sọ, ni mo fi ń wá ọ̀nà láti wá bá yín sọ gẹ́gẹ́ bí bàbá àtọmọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mú mi ipe kí n bá yín sọ, ni mo fi ń pe Alhaji Oríyọmí Hamzat, mo fi ń pe Chief Sunday Igboho pé kí n tiẹ̀ wá bá yín sọ tó yẹn náà mo máa ń sọ ẹ̀dùn ọkàn mi fún gbogbo ẹ̀ ó yọ lọ́hùn. Ẹ foríjì mi, ẹnìkan kò fọ́ọ̀sì mi fúnra mi ni mo wá ṣe fídíò apology. Alhaji Saheed Osupa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mi, ẹ foríjì mi, ẹ foríjì mi. Ṣé wá rí gbogbo ẹ̀yin Olúfimọ fans tẹ́ ń bínú, tẹ́ ń kọ́mẹ́ǹtì, tẹ́ ń ṣe pé ó yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀, ìfẹ́ ni ṣe bá jọ wà ń bẹ̀ náà ni. Kálẹ̀ nìkan náà ló ṣe bẹ́ẹ̀ fún Alhaji Saheed Osupa tó jẹ́ pé kìí ṣe mi bí mi náà ṣe máa bínú tí mo máa faraya tí mo máa kọ́mẹ́ǹtì náà yẹ kẹ́ mo ṣe máa ṣe fídíò náà tí mo máa ń dúró tán. Ó yé mi dáadáa, bẹ́ẹ̀ ni ẹ má bínú. Mo bẹ̀ ọmọdé, mo bẹ̀ àgbàlagbà, mo bẹ̀ ọkùnrin, mo bẹ̀ obìnrin, mo bẹ̀ yín ìyá, mo bẹ̀ yín bàbá, ẹ dáríjì mi, ẹ foríjì mi nítorí Ọlọ́run, nítorí Ọlọ́run, nítorí Ọlọ́run. Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run Ayatollah bàbá ẹ foríjì mi, ẹ dáríjì mi nítorí Ọlọ́run. Mo fẹ́ lẹ́dàá òbí tó bí yín mo fi bẹ̀ yín, mo fẹ́ lẹ́dàá màmá bẹ̀ yín, mo fi ti bàbá tí wọ́n ṣẹ̀ papòdà mo fi bẹ̀ yín, kọ́lọ́n bá tẹ́ wọn sáyẹ́ fẹ́ re, kọ́lọ́n pàṣẹ wọn rẹ́ lágbára Ọlọ́run, mo fi wọ́n bẹ̀ yín nítorí Ọlọ́run. Ẹ dáríjì mi, ẹ dáríjì mi, ẹ dáríjì mi. Sheikh Jamiu Ajadi Sunusi àmì Ọlọ́run ẹ dáríjì mi, ẹ foríjì mi. Bẹ́ẹ̀ ni Sheikh wa Muriadi o bàbá ń Bariga bàbá ẹ dáríjì mi, ẹ foríjì mi, ẹ dáríjì mo mọ̀ pé mo ṣẹ̀yìn bàbá Bariga, ẹ dáríjì mi torí Ọlọ́run. Mo fi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo fi bẹ̀yìn, ẹ dáríjì mi. Bẹ́ẹ̀ ni bàbá wa Sheikh wa Akeugba Gold bàbá mi ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ yìí ipe kó lè parí pátápátá. Bàbá lágbára Ọlọ́run ọba ilé àtọ̀nà yín kò ní dàrú, kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. Ẹ jẹ́ wọn mọ pẹ́pẹ́pẹ́pẹ́, ẹ ṣe mo dúpẹ́ bàbá, mo mọ̀ lóore. Bẹ́ẹ̀ ni Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ibikíbi tí wọ́n fi lè sẹ̀yìn nínú ọ̀rọ̀ yìí mo mọ̀ pé mo sẹ̀yìn bàbá ẹ dáríjì mi, ẹ foríjì mi. Alhaji Oríyọmí Hamzat Òkìkí bàbá ẹ dáríjì mi, ẹ foríjì mi, ẹ foríjì mi. Bàbá Kọ́lá Olóòtú lẹ́ẹ̀kan sí ọmọ Àdábánijà bàbá ẹ pẹ́ fún wa bàbá ẹ dáríjì mi, ẹ foríjì mi. Lẹ́ẹ̀kan sí Alhaji wa King Dr. Saheed Osupa Olúfimọ Mátàgbàmọ́lẹ̀ àti gbogbo Olúfimọ fans worldwide ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi, ẹ dáríjì mi, ẹ foríjì mi nítorí Ọlọ́run àti tànábì. Ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́, ẹ jọ̀ọ́.